nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ fún gbogbo àwọn tí wọ́n ń gbé ìròyìn òfegè káàkiri wípé olóyè Adébáyọ̀ Adélábù ó ń fi ètè ẹ̀gàn pé Olúbàdàn ti tilẹ̀ Ìbàdàn. Ìròyìn yìí ló ń ṣàlàyé wípé ẹ ṣe ìwé agbéjẹ́ mọ́wọ́ ẹ yéé ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ènìyàn. Olóyè Adébáyọ̀ Adélábù ló ti jẹ́ kó di mímọ̀ wípé òun ò tó bẹ́ẹ̀ o láti fi ètè ẹ̀gàn pé kábíyèsí Olúbàdàn ti tilẹ̀ Ìbàdàn. Olóyè Adébáyọ̀ Adélábù ni ó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ohun àmúṣagbára ní orílẹ̀-èdè yìí tó sì tún díje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ni ó ń ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ báyìí wípé kábíyèsí Olúbàdàn ti tilẹ̀ Ìbàdàn ọba aláìlúwà ọba Rasheed Ládọjà kì í ṣe ẹni àrífín àti wípé òun ò jẹ́ dáṣọ ọ̀rọ̀ ẹ̀ sógún débi tóun ó daṣọ ọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ láti máa fi ètè ẹ̀gàn pé kábíyèsí Olúbàdàn ti tilẹ̀ Ìbàdàn. Níbi ìtàkùrọ̀sọ kan tó wáyé ní ìlú Ìbàdàn ni Adébáyọ̀ Adélábù ló ti bẹ̀rẹ̀ sí ní ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ yìí wípé ẹ̀yin ènìyàn tẹ́ fẹ́ da àárín wa rú òṣèlú lẹ fẹ́ lò láti fi tú àárín èmi àti Olúbàdàn ká. Fún ìdí èyí èmi ò bú Olúbàdàn o. Adélábù ó ṣe àpèjúwe àwọn irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ bí ìròyìn òfegè òfúùtù fẹ́ẹ̀ tẹ ìròyìn àṣà tí ò ní kan ìròyìn tí ò ní gbòǹgbò àfi múlẹ̀. Ó ní ẹ̀yin ará ìlú ẹ gbé ojú kúrò lára wọn. Gẹ́gẹ́ bó ṣe wí, Fẹ́mi Awógbọ́rọ̀ tó jẹ́ akẹ́tọ̀ọ́ ìròyìn fún Adélábù òun ni ó fi àtẹ̀jáde náà síta lórúkọ olóyè Adébáyọ̀ Adélábù wípé kò fi ìgbà kankan rí fi ètè ẹ̀gàn pé Olúbàdàn. Ìwé ìròyìn Punch ló pọ̀ǹchẹ̀ ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀.